Audio Jungle. Audio Jungle. Ẹ káàsán ẹsìnkò dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé níbi gbogbo tẹ́tí ń wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ ńlẹ̀ wa ló ń dé sétí ìgbọ́yìn àti sójú ìwòran yín láti kànnì BGI TV. Olúṣọlá Oyènẹ́kàn ló ní ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó eléyìí tó ṣúyọ nínú ìròyìn náà. Bàríṣe láríkà àríkà báyìí náà ni bàbá ìrègùn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti tọwọ́ bọ ìwé àdéhùn onígun márùndínlógún pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC àti TUC lórílẹ̀-èdè wa Nàìjíríà. Kábíyèsí ọba Láyélúwà Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ìdẹ́nú àti mú sùúrù fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn agbésùmọ̀mí ya lu agbègbè kan ní ìpínlẹ̀ Katsina tí wọ́n sì pa kánsílọ̀ kan níbẹ̀. Àwọn ọlọ́pàá tí máa ń gba àbẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti padà sí òpópónà ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn awakọ̀. Mọ̀lẹ́bí ọmọ ọdún mẹ́jọ obìnrin kan eléyìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kan yìnbọn lù ni wọ́n ti gbà àti gba owó gbà má bínú eléyìí tó tó mílíọ̀nù $11. Wàyí o ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn aṣojú ìjọba àti àwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ TUC ni wọ́n ti pawọ́pọ̀ tọwọ́ bọ ìwé àdéhùn láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àṣálẹ́ ọjọ́ Ajé àná ni wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn onígun márùndínlógún kan pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìlú Àbújá ní kété tí wọ́n ṣe ìpàdé onípàjáwìrì kan pẹ̀lú wọn ní ìṣísẹ̀ntẹ̀lé bí wọ́n ṣe fẹ́ yanṣẹ́lódì ní òní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2023. Ìpàdé ọ̀hún náà ni wọ́n jọ fẹnukò lórí àti tọwọ́ bọ ìwé àdéhùn onígun márùndínlógún ọ̀hún náà kó tó di wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC tí wọ́n tó fi igi gún ìyanṣẹ́lódì ọ̀hún náà. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún náà ló jẹyọ nínú àwọn ìwé àdéhùn náà tó sọ wípé wíyanṣẹ́lódì òun náà ló fẹ́ wáyé láti ọwọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti TUC látàrí bí làásìgbò àti wàhálà àti hílà ìlú bó ṣe bẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bí jíjẹ àti mímu bó ṣe nira fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà yìí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ orí epo òun náà ló fà á tí wọ́n ṣe fẹ́ gùn lé ìyanṣẹ́lódì aláìlópin eléyìí tí wọ́n sọ pé wọn yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta òní oṣù kẹwàá kó tó di pé wọ́n fi igi gún ọ̀hún. Lára àwọn nǹkan àdéhùn onígun márùndínlógún ọ̀hún náà eléyìí tí ìjọba tó tọwọ́ bọ̀ pẹ̀lú wọn náà ni wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti gbà àti fi ẹ̀fikún owó tó tó ẹgbẹ̀rún márùndínlógójì ìyún 35,000 naira kún owó oṣù àwọn òṣìṣẹ́. Bákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti gbà láti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣàmójútó bí wọn yóò ṣe àtúntò àti àtúnyẹ lórí owó oṣù àwọn òṣìṣẹ́ eléyìí tó kéré lójọjọ lórílẹ̀-èdè yìí. Bákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti fẹnukò wípé àwọn ò ní mọ yọ owó orí èyí tí ń ṣe owó fáàtì lórí epo dísù ní àti ìbẹ̀rẹ̀ oṣù yìí lọ fún odidi oṣù 6 gbáko. Bákan náà nínú àdéhùn náà ni ìjọba àpapọ̀ ti fẹnukò wípé àwọn yóò rí wípé àwọn ná owó tó tó bí ọgọ́rùn-ún bílíọ̀nù náírà lórí ìpèsè àwọn ọkọ̀ akérò eléyìí tí yóò máa kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè mú ìrọ̀rùn bá gbogbo wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kábíyèsí ọba Láyélúwà aláṣẹ igbákejì òòṣà ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àrólé Oòduà ti Ilé-Ifẹ̀
òun ló ti rawọ́ bẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbìyànjú àti mú sùúrù fún ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu fún gbogbo bí àwọn kan bó ṣe lè gógó àti bí a ṣe wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí àti bí ẹnu ọrọ̀ ajé orílẹ̀-èdè wa yìí bí ó ṣe ṣe ẹnu rẹ̀. Kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ yìí òun ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣe àbẹ̀wò sí ilé mọ̀lẹ́bí rẹ̀ ìyún agboolé wọn lásìkò tí wọ́n ṣe àyájọ́ ọjọ́ ọlọ́jọ́ ní Ilé Ifẹ̀ náà ní ọjọ́ Ajé àná. Aláyélúwà òun náà òun ló fèsì lórí gbogbo àwọn ìdojúkọ ilé tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ wípé ó dá òun lójú wípé òun bóun náà ṣe mọ̀ wípé bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń dojúkọ irú ìdojúkọ yìí òun náà ni ààrẹ àti gbogbo àwọn tó jẹ́ olórí ní ẹ̀ka gbogbo òun náà ni wọ́n mọ̀ nípa nǹkan yìí lòun fi wá ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látara ṣíṣe ọdún ọlọ́jọ́ tí wọ́n ṣe yìí wípé kí wọ́n mú sùúrù fún ìjọba àpapọ̀ àti wípé kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ báyìí láti lè fi gbé ìjọba yìí ga nítorí pé ìfọwọ́sowọ́pọ̀ ló lè mú wa tẹ̀síwájú lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí. Àwọn agbésùmọ̀mí kan lápá ibì kan ní ìpínlẹ̀ Nasarawa ni wọ́n ti ya lo agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Funtua ní agbègbè kan ní ìpínlẹ̀ Katsina náà ni wọ́n sì pa arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samaila Buhari Mairago tóun náà jẹ́ kánsílọ̀ ní apá ibì kan ní ìjọba ìbílẹ̀ náà látinú ẹgbẹ́ òṣèlú APC. Ẹnìkan yìí tó jẹ́ láti inú ẹgbẹ́ òṣèlú APC ní àwọn agbébọn ni wọ́n ya lu agbègbè rẹ̀ tí wọ́n sì yìnbọn pa ní ọjọ́ Ajé Monday àná lásìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ìròyìn náà lélẹ̀ ìlọrin àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya lu agbègbè náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkankíkan kó tó di wípé wọ́n kọlu arákùnrin náà tí wọ́n sì gba ẹ̀mí arákùnrin náà lójijì. Ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ awakọ̀ ìpínlẹ̀ Èkó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní na ọ̀ka àbámọ̀bẹnu tí wọ́n sì ń ké gbàǹjarè lásìkò yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí wípé àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n máa ń gba àbẹ̀tẹ́lẹ̀ lóòrèkóòrè lójú òpópónà márosẹ̀ àti lójú àwọn òpópónà gbogbo ní ìpínlẹ̀ náà ni wọ́n ti padà sí ẹnu iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ awakọ̀ pàápàá jùlọ ní ojú ọ̀nà ìṣẹ̀rí bẹ́gà ní apá àbìkan ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn náà fi díẹ̀ múlẹ̀ wípé àwọn ọlọ́pàá kan tí wọ́n ti mọ̀ ní agbègbè ìṣẹ̀rí òun ni wọ́n máa ń gbìyànjú àti gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ awakọ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ láti bí oṣù mẹ́ta sẹ́yìn nígbà tí àwọn awakọ̀ ọ̀hún kó tó di pé wọ́n ké gbàǹjarè síta pàápàá jùlọ lójú ọ̀nà bẹ́gà sí ìṣẹ̀rí ní òpópónà márosẹ̀ ìlú Èkó sí ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kọmíṣánná eléyìí tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ ìyún kọmíṣánná Abíọ́dún Alábí nígbà tí ó gbọ́ irú ìròyìn náà ló pàṣẹ kí wọ́n pààrọ̀ gbogbo àwọn ọlọ́pàá eléyìí tó wà ní àwọn ojú òpópónà náà kó tó di wípé ìgbà ayé bẹ̀rẹ̀ sí ní rọrùn fún àwọn tó jẹ́ awakọ̀ lápá bẹ̀ nígbà tí kọmíṣánná òun náà tó fi ipò náà sílẹ̀ tí ẹlòmíín náà sì gborí rẹ̀ òun náà ni àwọn ọlọ́pàá wọ̀nyí tí wọ́n tún padà sí ẹnu iṣẹ́ wọn. Ọ̀kan lára awakọ̀ eléyìí tí àwọn akọ̀ròyìn tí wọ́n bá sọ̀rọ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Sunday Ọ̀rọ̀lékè òun ló sọ wípé òun náà jẹ́ ọ̀kan lára àwọn tí ọlọ́pàá òun tí ó gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí wípé wọ́n gba owó tuntun ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n ìyún 25,000 naira lọ́wọ́ òun kó tó di wípé wọ́n fi òun sílẹ̀. Ó ní kété tí wọ́n mú òun lọ sí ojú ọ̀nà ní Aláwùsá tí wọ́n sì kìlọ̀ fún wọn pé báwọn bá fi lè wọ inú Aláwùsá òun báwọn ò ní rí ọkọ̀ òun gbà kó tó di wípé òun fi owó òun gba ara òun sílẹ̀. Bí k'Ẹlẹ́dùmarè kó ṣàánú wa ni kí májèsín kó máa tójú òbí ẹ̀ rọ̀nù. Mọ̀lẹ́bí ọmọbìnrin ọmọ ọdún 8
eléyìí tí ó jẹ́ lọ́hùn nípè tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní kété tí àwọn agbófinró mẹ́ta kan tí wọ́n ṣíná bolẹ̀ ní pápá ibi ìṣeré àwọn ọmọdé kan òun ni wọ́n ti padà gbà báyìí láti gba owó gbà má bínú eléyìí tó tó mílíọ̀nù $11 lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí eléyìí tí ó ṣe jàǹbá fún ọmọ wọn nígbàtí ọ̀rọ̀ náà tí ó wáyé lẹ́yìn ọdún méjì gbáko eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tẹ̀lẹ̀ ní oṣù kẹjọ ọdún 2021 nígbàtí ọmọ náà tó kú sí ọwọ́ ìyá rẹ̀ lẹ́yìn tí àwọn mẹ́ta nínú àwọn òṣìṣẹ́ agbófinró náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn balẹ̀ lára àwọn mẹ́ta ọ̀hún náà ni orúkọ kan jẹ́ Shandola ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n, ìkejì ń jẹ́ Devion Smith ẹni ọdún mẹ́rìndínlógójì tí ìkẹta sì ń jẹ́ Brian Devani ẹni ọdún mẹ́tàléníogójì. òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ wípé lóòótọ́ àti lódodo làwọn mọ̀ wípé àwọn jẹ̀bi ṣùgbọ́n kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bójú àánú wò wọ́n ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí wọ́n gbé ẹjọ́ náà lọ sọ́tún àti sósìn láti ìgbà náà ni wọ́n ti padà wá fi orí ẹjọ́ náà sọ ibì kan tí àwọn mọ̀lẹ́bí náà sì gbà láti gba owó gbà má bínú ọ̀hún. ẹ̀yin ará ìròyìn àpapọ̀ ilẹ̀ wa kò ní jù bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán òní. ẹ má gbàgbé fún àwọn ìròyìn síwájú sí ẹ lè máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀, níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube bàbá gbàgede ìmọ̀ TV, ní ti Instagram gbàgede ìmọ̀_22. ẹnu kan tàbí ìkejì tí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ náǹfààní àti pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó ń lọ tó ń bọ̀ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí yóò ṣeéṣe o kí a tó máa lọ ẹgbẹ́ àwọn kókó oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. àríṣe láríkà báyìí náà ni bàbá ìrègùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti tọwọ́ bọ ìwé àdéhùn onígun 15 pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. kábíyèsí ọba aláyélúwà Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ti rawọ́ bẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mú sùúrù fún ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. àwọn agbésùmọ̀mí kan ti ya lu abúlé kan ní ìpínlẹ̀ Katsina tí wọ́n sì ṣekú pa kánsílọ̀ kan níbẹ̀. àwọn ọlọ́pàá tí máa ń gba àbẹ̀tẹ́lẹ̀ lójú òpópónà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti padà sẹ́nu iṣẹ́ báyìí. mọ̀lẹ́bí ọmọ ọdún 8 obìnrin kan eléyìí tí àwọn ọlọ́pàá kan tí wọ́n yìnbọn lù ni wọ́n ti gbà láti gba owó gbà má bínú eléyìí tó tó mílíọ̀nù $11. ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti ọ̀sán mi. Olúṣọlá Oyènẹ́kan lóníròyìn. ẹ ṣeun bí ẹ ti wò wá ẹ máa yáṣẹ́ o. Audio Jungle. Audio Jungle.